Mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan wa. Mo kí ọkùnrin nínú wa, mo kí obìnrin, mo kí ẹ̀yin ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ ẹ máa wò mí ní òní. Ojú tẹ́ ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Gbogbo ẹ̀yin jáwéjáwé, gbogbo ẹ̀yin wágbowágbo, a ní fi owó wa, a ní fi ṣera wa. Èyí tá lò nú ewé, èyí tá sì lò nú egbò tí ó fa àkóbá fún wa, tí ó fa àkóbá fáwọn kọ́sítọ́mà wa, Ọlọ́run ò ní jẹ́ ká bá wọn dé díẹ̀. Ìkìlọ̀ pàtàkì leléyìí fún wa. Gbogbo àwa jóògùn, gbogbo àwa lo ẹbu. A sọ pé ẹbu lílé ò dáa, bẹ́ẹ̀ sì la sọ pé oògùn jíjó ò dáa. Àmọ́ èyí tá a jó, èyí tá a lò sínú ara tí ó ṣe àkóbá fún wa, Ọlọ́run má jẹ́ ká bá wọn lò ó. Ẹ rí ìkìlọ̀ pàtàkì òun ni mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Mo sì fẹ́ kìlọ̀ fún gbogbo wa, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. À ń jórí ọká, à ń jó ọ̀pọ̀lọ́ gbígbẹ, à ń jó eku asín. Kí ni nǹkan tá a mọ̀ tí wọ́n fi pìrìsáàfù àwọn nǹkan yìí? Torí ìyàlẹ́nu ló jẹ́ fún mi. Ọjọ́ tí mo lọ sí sẹ́mínà kan, ẹni tó hó sẹ́mínà yìí, ó ra adìẹ àparò tá a mọ̀ sí àpajẹ. Wọ́n la inú àparò yìí, wọ́n kó ìfun ẹ̀ jáde. Tẹ́ ẹ bá rí àparò tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ẹ rò pé wọ́n ṣẹ̀ pa àparò yìí ni. Ìyàlẹ́nu kan rèé, nígbà tí wọ́n la àparò yìí, tí wọ́n kó ìfúnnú ẹ̀ kúrò tán, àparò yìí, ibi tí wọ́n gbé sí, eṣinṣin kan ò débẹ̀, bẹ́ẹ̀ ni eṣinṣin kan ò kún. Àparò yìí, ó sì dá mi lójú pé kódà ó lo 5 years kò lè jẹrà. Ṣá mọrú kẹ́míkà tí wọ́n fi pìrìsáàfù àparò yìí? Tá mọrú kẹ́míkà tí wọ́n fi pìrìsáàfù ọ̀pọ̀lọ́ gbígbẹ? Ta ló mọrú kẹ́míkà tí wọ́n fi pìrìsáàfù eku asín tàbórí ọká? Irú nǹkan yìí ó là á kódà sí kòkò, á jò, á lọ́kúnná, á ní ẹ máa fepo là. Gbogbo àwọn nǹkan yìí ó níbi tó ń stọ̀ sínú ara. Ó sì dá mi lójú pé irú kẹ́míkà tán fi pìrìsáàfù àwọn egbògi yìí tó bá dénú ara, ǹjẹ́ ó lè digest inú ara wa? Ǹjẹ́ eléyìí ò lè fàkóbá fún kíndìnrín rẹ? Ǹjẹ́ eléyìí ò lè ṣàkóbá fún iṣan ara wa? Àní ẹ má jórí ọká o, àní ẹ má jórí èrè, àní ẹ má jẹku asín, àní ẹ má jó ọ̀pọ̀lọ́ gbígbẹ. Èyí tí wọ́n bá ti fi kẹ́míkà pìrìsáàfù, ẹ dákun, ẹ jẹ́ ká jìnnà sí. Ẹ ń gbọ́ pé àwọn ọ̀dọ́ àfáà, ọ̀dọ́ babaláwo, wòlíì, pàápàá jùlọ ní ọdún yìí tí wọ́n jáde kúrò láyé. Ta ló mọ ibi tí ìṣòro ti ń wá? Ìwọ tó jẹ́ pé ojúmọ́ kan o lè lo ẹbu 20, àkóbá ló ń ṣe fún ara ẹ̀. Tó bá jẹ́ pé báwọn bàbá wa bí wọ́n ṣe ń lò làwa ń lò, wọn lè pé láyé tó báyìí. Àmọ́ àwọn bàbá náà ń gbà náà, wọ́n bá ti ń lo gbogbo nǹkan yìí,
ó nìkan tí wọ́n ń lò látún ti fi tì jáde tí wọ́n yà mọ́gbẹ́. Àmọ́ ńgbà tó jẹ́ pé owó á jẹ́ kó mọ kẹ́bu oríṣiríṣi jẹ. Ẹ jẹ́ ká mọ èyí tá mọ lò nù màtíríà, pàápàá jùlọ ẹ̀yin aláṣẹ wa. Ẹ bá wa lọ sí ọ̀dọ̀ àwọn tó ń ta àwọn nǹkan ewé ọmọ yìí. Ẹ bá wa ṣe àwọn ìwádìí irú kẹ́míkà wo náà fi ń pìrìsáàfù àwọn nǹkan tí wọ́n ń tà fún wa. Ǹjẹ́ kẹ́míkà tí ó ṣara lóore ni? Àbí kẹ́míkà tí wọ́n fi pìrìsáàfù orí ọká, tí wọ́n fi pìrìsáàfù epo asín àti àwọn nǹkan míì tí a sì ń lò sínú tí ò jẹ́ kó rà, tó jẹ́ kó gbẹ wọn. Ǹjẹ́ irú àwọn kẹ́míkà yìí ǹjẹ́ ó ní àǹfààní tó ń ṣe lára? Ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ ìkìlọ̀ yìí, ẹ wá jẹ́ ká share fún gbogbo ayé kó lè bá jẹ́ àǹfààní fún gbogbo wọn. Ẹ wo ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè, táyé mọ̀ sí ìwé jẹ́. Ó dàbọ̀.